everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ ẹ bá wa fi nǹkan, ẹ bá wa fìdílé nǹkan, ẹ jẹ́ àtúnganu sí nation láwa. Ẹ yà kọ́kọ́ forin wọlé. Wèrè la fi ń wò wèrè la fi ń wò wèrè, Jésù la fi ń wò wèrè la. Ṣé rí ẹ̀yin èèyàn mi? Ṣé rí October yìí? Ó ti gùn jù, kò ṣàfẹ́ tán. Gbàásìgbòs wòtòwòtò up and down anywhere you go, kò sí kọ́nà tó wà. Kó tiẹ̀ tún dúró báyìí, wọ́n tún ti strike. Kó dúró báyìí, kó ṣe báyìí, ó yá strike for post ni. Ẹ̀yin èèyàn, ó lẹ́tìkẹ́. Lórí billionaire and billionaire wife, I would rather cry in a Bentley about it. Ẹ jẹ́ okay, ẹ jẹ́ okay. Irrespective of bó fólówó bó fẹ́ tálíkà, obìnrin is meant to see ṣege. Ẹ jẹ́ okay, ẹ jẹ́ okay, ẹ jẹ́ okay, ẹ jẹ́ okay. Ó ti sọ pé I would rather cry in a Bentley, I would rather cry in a Lamborghini. Ẹ jẹ́ okay. Ó pẹ́ kó tó ké pa. Ẹ jẹ́ kọ́mọ náà ké. Ta ni ò ké rí? Tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo wa náà, a máa rí wí, a máa rí sọ. So ẹ jẹ́ kó ké inú Bentley. Bọ̀ a mọ̀ pé ó máa padà nà. Kò sóbìnrin tí ò kì í go through one or two trauma nílé ọkọ. Àfi tá bá fẹ́ parọ́. Ṣé understand ẹ̀sìn? So gbogbo obìnrin ló ní one or two things tó máa ń ṣe àwọn náà, tó máa ń ṣẹlẹ̀ sí wọn. Kò sí obìnrin tó bá ti lè kẹ̀rú ẹ̀ kúrò nílé bàbá ẹ̀ báyìí. Pé o fẹ́ lọ sọ́ndà obìnrin, do not expect presidential treatment. Nǹkan tó jù ẹ̀ bá ti rí, ó máa fara mọ́ náà. At one point, oríṣiríṣi obìnrin náà wọ́n ń crash out. Kò sóbìnrin tó kì í crash out. Tó jẹ́ pé a rí àníyàn ìdìbò African queen tó crash out. Regina nìyẹn, ó ti crash out. Ìgbéyàwó ó ti bẹ̀rẹ̀, ó ti crash out. So bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa bẹ̀ ó máa padà. Níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Pẹ̀lú lifestyle yẹn tó ti gbé sókè, Cloud9 lifestyle. Ta ló fẹ́ fẹ́? Mo tiẹ̀ tún rí ex-boyfriend ẹ̀ kan tó ń throw sọ torí wọ́n drag bọ̀bọ́ yẹn náà o. Nígbà tí Regina lọ fẹ́ nẹ́ẹ̀dì, wọ́n ní kò rí ṣe, kò lówó, kò ní nǹkan kan. Wọ́n drag Somalia àbí kí lorúkọ ẹ̀, Somadina àbí kí lorúkọ bọ̀bọ́ yẹn. Wọ́n fojú ẹ̀rí tó, wọ́n ní wọn ò rí olówó gbàyàwó ọ̀lẹ. Ọmọ ọlọ́mọ náà wá rí silver lining àti olive branch. Ọmọ ọlọ́mọ náà tèkì. Òun náà dúró báyìí, ó gan pa fún kámẹ́rà ní pé ẹ̀yin ọkàn yóò ní balẹ̀ sẹ́. Nǹkan tá a máa fojú ara wa rí ní ayé yìí, ọkàn everybody ò ní balẹ̀. But with that being said, Regina máa padà. Either she like it or not. She's going to go back. She's going to go back. Àwọn èèyàn kan sọ kíní kan pé máa yẹn fẹ́ contest for governorship election in 2027. Regina tún wà nù yín pé kíní yẹn máa affect àwọn méjèèjì ṣe ti rí nsìn. Wípé she's pregnant with her third child. Wípé at the same time máa yẹn náà fẹ́ contest for governorship election. So pẹ̀lú gbogbo drama tó ṣẹlẹ̀, they have to come out, even if they're not happy with each other, and paint a picture like, everything is fine, everything is okay, so that he can win his election, because this might affect him. Our opponent might ganu síbẹ̀ ní pé ọwọ́ ti bà. Let us strike with this opportunity. Oh no, Yahweh. Let's understand. So the Yahweh has to come back. It wasn't like that. They will do damage control, obviously. They go do damage control. Because àwọn méjèèjì wọ́n ní a lot to lose. The reason gan tí Ned fi fẹ́ Regina torí fame náà ni. Reg has the money but he doesn't have the fame, and he wants to go to politics, and politics you need to be famous. Regina has the fame but she doesn't have the money. So wọ́n jọ rí pé okay, two can work together. Ìràwọ̀ méjì tó bára jọ ni. Wọ́n dẹ̀ jọ wọnú ẹ̀. So ti yẹ yín sìn. So nǹkan tí mi ń sọ ni pé at the end of the day, if they look, how many ló máa lose? Because if that man did not win his governorship, because of this nonsense that happened, eléyìí tó àṣẹ tí wọn kà ní pé wọn ọ̀ṣẹ́ máa lù ú gan. Orí mi ẹlẹ́dàá mi má jẹ́ ń jìyà. Wọ́n ní wọn ọ̀ṣẹ́ máa nà án gan. Wọ́n ní ìyá ṣẹ̀ dùn ni. Wípé ó ṣẹ̀ dùn ni ló ṣẹ̀ wá jáde. Wọ́n pé wọn ọ̀ṣẹ́ máa nà án o.
wípé ìyá ṣẹ̀dùn orí ẹ̀ dáadáa ló ṣẹ̀sìnkún jáde pé wọ́n máa ń nà dáadáa yìí so àwọn olówó máa tún nara wọn. Èmi rò pé obìnrin tó bá ń lù torí pé ọkọ ẹ̀ jẹ́ tálíkà ni èmi ò mọ that side of life o èmi ń sọ pé obìnrin tó kọ ẹ̀ bá ń kóyà fún ẹ ó ń kóyà fún ẹ ọkọ yẹn ò rí ṣe ni èmi máa ń rò pé àwọn olówó ti bísí jù kọ́ máa lu ìyàwó wọn lọ́nà. wẹ́nà ọmọ kékeré ni Regina ó lè lọ fẹ́ ẹgbẹ́ great grandfather ẹ̀ so àwọn ọkọ wà ẹ rí fídíò kan tó ń trend tí màá yẹn tó ń ṣe bákan tí òun àti Regina tó ń fẹjọ́ Regina sùn yá ẹ̀ in fact ìyá Regina gan ló yẹ kó fẹ́ Ned torí ìyẹn tẹ̀ ṣe wà matured Regina ọmọ kékeré ni ẹ wo èjì tí yẹ ẹ ti lọlé olórogún èmi ò mo mọ̀ pé we are all about money answered all things but owó kọ́ ni gbogbo nǹkan gbà mí o ṣe understand kì í ṣèfẹ́ obviously ẹyọ ọ̀fẹ́ kúrò mẹ́ kì í ṣèfẹ́ but at the same time kò sit right mi mójú tẹ́ fẹ́ fi èmi bí a personal thing tèmi sọ yẹn personal experience kò tí ẹ ń ṣe pé yàn tó ju Regina lọ díẹ̀ àbí tó tiẹ̀ jù lọ púpọ̀ ẹlòmíì ọkùnrin míì máa gba 10 years 20 years máa yẹn gba nothing less than 50 years lọ́wọ́ Regina máa yẹn ṣe bíbí age mate Tinubu ni kó wá máa fẹ́ ru Regina just imagine desperation obìnrin mi èmi ò nírú desperation yẹn téèyàn máa ti ọmọ gbọ̀ngbọ̀n sọ́dọ̀ ọkùnrin torí irú nǹkan báyìí láyé náà máa ń rí létà ọmọ nǹkan ló kẹ́rù sí tójú tiẹ̀ ọmọ nǹkan ló sọ pé pack out tó ń ké online ọmọ nǹkan ló kẹ́rù sí because àwọn nǹkan kan míì wà you have to look deeper way deeper than now kì í ṣe gbogbo ẹ̀ níjẹkújẹ torí pé ó fẹ́ jẹ́yọkújẹ àsìyá ó ti lówó ẹ ti rówó owó olówó ti ràn mọ́ yín inú ilé tó tẹ̀ tí lóbìnrin márùn tẹ́lẹ̀ tẹ́ni ẹ̀ tí lóbìnrin márùn tó yẹ pé ọmọ ọkùnrin yẹn wọ́n ti ju Regina lọ dáadáa ọmọkùnrin yẹn gan ọmọ Ned àwọn ọmọ Ned kan ti bímọ màá wá fọ́ọ̀sì ọmọ mi lọ́rù èmi ò mọrú nǹkan tẹ́ ń wá kiri o but choice yín ni náà choice yín ni torí látìgbà tẹ̀sẹ̀rẹ́ tọmọ yín ti má rí báyìí ààrin mú mi I would rather cry in a Bentley là ń gbọ́ I would rather cry in a Lamborghini là ń gbọ́ so this time náà tán rí pé dẹ̀ ti ń ké nílẹ̀ ẹ̀lẹ́ wọ́n ní ọkọ ẹ̀ tún sẹ́ǹdì di tọ́ọ̀gì láti wá lù mọ́nú ilé ó lágbára kí la máa sọ àní what God has joined together àtẹ̀mìyàn tó join yín together let no man put Regina ò lè lọ nǹkan kan mọ̀ pé bí ètùtù ni máa yẹn ṣe ni nígbà tí máa yẹn fẹ́ níwájú ilé níwájú gbogbo àwọn kákọ̀ọ̀sì ọkọ lọ máa ń tọrọ obìnrin ni obìnrin ló ń tọrọ ọkọ ń sìn tó lọ fẹ́ níwájú gbogbo nínú ilé ẹ̀ rí gbogbo setting yẹn kò ṣe traditional kì í ṣe church wedding kì í ṣe western wedding it's more like traditional kìíní tó bá gun orí anybody bó ṣe wà yẹn ọ̀run lẹ̀rọ I'm just telling you máa yẹn go deep o máa yẹn àwọn olówó wọn máa wà desperate gan lásán kọ́ ló kó wọn jọ ó ní nǹkan tó ń fi wọ́n ṣe kò séyàn tí náà máa dòdòdòdò títí wá tẹ tí náà máa tẹ ẹ̀dùn àdòjù wá tẹ ní méjì èwo ni mẹ́fà àwọn ìyá mi gan ṣe ẹrú wo tí ẹ kì í bá yín àbí iṣẹ́ òbóyín òró yín ni ẹ̀yin gan máa wò pé tó bá yẹ pé Yorùbá fíìmù àbí Nollywood yẹn tẹ̀ fi dẹ́rù bàrà yín pé Ọlọ́run ṣàánú mi o pẹ̀lú gbogbo nǹkan téèyàn ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nílé ayé obìnrin márùn-ún tí gbogbo wọn ju ọmọ mi lọ by far màá wá lọ fọ́ọ̀sì ọmọ mi sírú ibẹ̀ yẹn torí kíni torí ìjẹkújẹ àtẹnu èmi ò lè ṣe o bẹ́ẹ̀ ni because ibi tójú èèyàn ò sí ojú Ọlọ́run bá wọn àbẹ̀ tí nǹkan bá lọ ṣe ọmọ máa yẹn tún lóbìnrin míì tó tún máa gbé ní ẹsẹ̀kẹsẹ̀ ló tún máa mú mi ìbẹ̀ bó ṣe rí nìyẹn ṣe no be the man send talk wey Ọlọ́run oríṣiríṣi I like as God say your mind no go touch ground ọkàn yín ò ní balẹ̀ odidi ọkọ billionaire ló rán tọ́ọ̀gì wá láti wá lu ìyàwó ẹ̀ mọ́nú ilé àti family ìyàwó ẹ̀ àwọn that side of life èmi ò understand èmi ò experience there rí o lẹ́yìn tọkọ ti ń lù ẹ̀ bí aṣọ òfì for a long time ọkọ wa rí pé jẹ́ kí n advance ó wá send tọ́ọ̀gì wá kó wá lù wá àtàwọn àbúrò ẹ̀ mọ́nú ilé ọkọ ẹ̀ send tọ́ọ̀gì
ọkọ ẹ fowó háyà tọ́ọ̀gì ni àbí ó gbà wọ́n láwìn, because that is the side of rich that we never understand. So bó ṣe máa ń lù yín nìyẹn, wọ́n máa ń kérò wá láti wá lù yín mọ́nú ilé. Ẹ tètè sọ fún wa tó bá yẹ pé this is what it takes to marry a rich person àbí a billionaire, ẹ jọ ẹ ra dín nǹkan yín mú. I would rather cry in a Corolla, ó bẹ́tà àbí tọkọ ẹ máa háyà tọ́ọ̀gì pé kán wá lù ẹ̀. Irú upgraded beating wo nìyẹn náà? Because láti sọ pé ọkọ náà yàwó ẹ̀ ìyẹn látẹ̀sí wà lórí ẹ̀ tá àti ìrí yẹn yanjú. Èwo ni tọkọ tún rán tọ́ọ̀gì wá kán wá lù ìyàwó ẹ̀? Tọ́ọ̀ sọ pé wọ́n tún jóun lójú, wọ́n jóun ní ló bá dà. Ọlọ́run bá yín tó. My dear, padà sílé ọkọ ẹ o. Má fi ilẹ̀ fẹ́ anybody. Ara ẹ̀ gbáyà dáadáa jẹ́ kán lù ẹ̀. Bẹ́ẹ̀ ni o lè gbádùrú owó yẹn, o lè máa wọnú private jet náà kan máa lù ẹ̀ náà. Nǹkan kan ló bá fara mú. Tó bá ti lù ẹ́, tó bá ti fẹ́ wọnú jet, kún powder dáadáa, wà á rí pé ó máa cover gbogbo bruises ẹ̀. Wà á dẹ̀ tún ṣàkárà wa pẹ̀lú caption tó wà okay. You to understand this? This life, you go learn the hard way. With that being said, ẹ̀yin èèyàn mi, ẹ pẹ̀lẹ́ o. Ẹ ti rán mi létí bá ṣe miss birthday kábíyèsí Ọọ̀ni ìrìṣà ni. Happy belated birthday to you, sir. Ọlọ́run jẹ́ ká bó sì pa mí, because mi ò mọ bí mo ṣe miss birthday yẹn, because I wasn't even reading caption. I was seeing it online. I was seeing them dancing. Me, I was counting the oloris that were there. Mi ò ka caption o. I saw they were all dancing. I'm like, Mariam Osimbi, ṣé mo abosi? Amebo ti. Ọlọ́run jẹ́ ká mẹ́bọ̀ ṣe mí léṣe. Èmi ń kà pé ṣe bí mẹ́fà ni wọ́n. 4 péré mo rí lórí screen. Mi ti ẹ̀ ka caption pé wọ́n ń ṣe nǹkan báyìí. Èní ni birthday kábíyèsí. Èní ni 10 years coronation. Èmi lọ ń ka àwọn olórí tó wà bẹ́ẹ̀ pé mi ìrèlè ìbò náà wà. Kí ló dé tán sí ń bẹ́? Àwa tún gbé gbòòrùn dé bẹ́yìn. Àfìgbà tá a miss birthday kábíyèsí. Long life and prosperity. Ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́. Ìlẹ̀kẹ̀ á pẹ́ lọ́rùn. Ẹ máa kó wa jẹ̀pẹ́ o kábíyèsí. Ẹ má bínú. Happy belated birthday. Ó ká mi lára. Ilé ìta ń sọ yìí, ó dẹ̀ dùn mí gan ṣá, because I'm not that kind of person. No kábíyèsí, we no dey play with orí adé now. Of course, we no dey play with orí adé. Níbi tá a ti ń jẹ́ lọ, látún ti come across sí. Wọ́n ní àwọn olórí tí ò sí ń bẹ̀. At the end of the day, nǹkan tí mo bá lọ, mo wá get ẹ̀. Wọ́n ní àwọn kan wà, wọ́n ṣàbíamọ lọ́wọ́. Wọ́n lọ bímọ, pé so they are not around. But that's why there are few oloris there. Man, okay. With that being said, àwọn olórí tipátipá, mi ò dárúkọ, ìwọ tọrọ mi bá tàbá ní kò mú tiẹ̀. Àwọn olórí by force, àwọn náà wà ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé expired ni wọ́n. Uncompleted ni wọ́n, ẹgbẹ́ ni wọ́n bá wá. Because tó bá sọ pé o close mọ́ bàbá, tí ó bá ṣebí torí tèmi, àwọn tó wọlé yẹn gan wọn nínú ilé wọ̀, iwájú ló yẹ ká yí ẹ wà. Ayé rẹ̀ sì ṣòfò. Ṣé wàá rí nǹkan tó fi bàjẹ́? Nǹkan tó fi bàjẹ́ tó fi bà gbogbo ẹ̀jẹ̀ fún ẹ ní pé àwọn tó tún wá lọ ń gbé old video ẹ níbi tó ti ń galavant nínú ilé onílé, ilé tó ti wọ̀, tó kó funfun sọ́rùn, tó ń yẹ gbogbo nǹkan wò. Àwọn yẹn tó ṣé àwọn yẹn ń fi ẹ̀ṣẹ̀ sí ni? Àwọn gáàngì ẹni o. Ṣé àwọn yẹn ń fi ẹ̀ṣẹ̀ sí ni? Àbí because I don't understand. Ṣé àwọn yẹn ń fi ẹ̀ṣẹ̀ sí ni? Tó lọ gbé old video. This has passed away. Old things have passed away. Let's make way for new things. Àbáwọn ni bíbélì tẹ̀ ṣe kọ́ báyìí. Kí o má tẹ̀ lọ máa ọ̀tọ̀. Ọ̀nà. Old things don't pass away. Let's make way for new things. Wọ́n á gbé ẹ old videos. Wọ́n fi yẹn console ẹni àbí wọ́n fi ń dánú ẹ̀dùn, because I'm trying to understand. Àbí wọ́n tún fi ń bully àwọn teammates ẹ. Why are they bringing the old video of you, of somebody that they don't even know you existed anymore? Somebody that doesn't even care about you. He's too busy. Ọwọ́ kún ẹsẹ̀ kún ní ọjọ́ yẹn. Tó jẹ́ pé olórí kún bí, ọmọ kún bí. Àwọn èèyàn pàtàkì wọn kún bẹ́ẹ̀. Wọ́n tẹ̀ rí wọn tó wá lọ ń gbé old video ẹ̀. Wọ́n á sọ pé inú ẹ̀ lè dùn. Ó mà ṣe o. Congratulations for not being recognized.
ẹ jọ̀ọ́ ẹ ṣáàjẹ́ a máa ṣe dáadáa na we fight for them tí ó bá ń ṣe mí tí mo jà fún wọn àwọn tó wọlé yẹn wọ̀ ní ríbi wọ̀ ìwọ tó o dẹ̀ jàǹsìn tó forí gbẹgba ọ̀tọ̀ láyé mo ti rò pé funfun ló máa kó wọ̀ ni ẹgbẹ́ ló tún tẹ̀lé wọlé kó má oorun ara ẹ mọ́nú ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ mo mọ̀ pé o kì í ṣe part of them oorun ara ẹ mọ́nú ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ o ṣáà tẹ̀lé wọn wọlé let my people go àjẹbẹ́ wọn máa dẹ́ padà lẹ́nu ọ̀nà níbọ̀ àǹtí mi you will be alright pẹ̀lú ògùn ọlọ́run ẹ jẹ́ a máa lọ tá a bá sọ̀rọ̀ jù ú sí máa wọ́n tún máa wórúkọ bàbá mi so ẹ jẹ́ a máa lọ ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video God bless you have a wonderful day bye.